ìròyìn ayọ̀ rèé, àwọn ọmọ Nàìjíríà ti lè lọ sí Dubai báyìí o. Ṣẹ̀kẹ̀ nínú ọ̀pọ̀ àwọn ọmọ Nàìjíríà ń dùn báyìí, pàápàá àwọn tí wọ́n ń pòǹgbẹ láti ṣèrìn àjò lọ sí Dubai fún ọrọ̀ ajé wọn àti ìrìn àjò afẹ́, nítorí ìjọba ilẹ̀ náà ti gbẹ́sẹ̀ kúrò lórí òfin tí wọ́n fi de físà wọn fáwọn ọmọ Nàìjíríà. Ṣé ìjọba orílẹ̀-èdè ọ̀hún ti gbẹ́sẹ̀ lé ìwé ìrìnnà fún àwọn ọmọ Nàìjíríà láti ìgbà díẹ̀ sẹ́yìn tí wọn kò sì ní àǹfààní láti lọ síbẹ̀? Àyípadà tuntun yìí wáyé lásìkò tí ààrẹ orílẹ̀-èdè wa Bọ́lá Ahmed Tinubu ṣèpàdé pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè United Arab Emirates Mohammed bin Zayed Al Nahyan nílùú Abu Dhabi lọ́jọ́ Ajé Monday ọjọ́ 11 oṣù kẹsàn-án ọdún yìí, níbi táwọn adarí méjèèjì ti fẹnu ọ̀rọ̀ kò lórí ìbáṣepọ̀ tí yóò máa wáyé láàrin orílẹ̀-èdè wọn. Lọ́gán ni wọ́n ti pàṣẹ fún iléeṣẹ́ ọkọ̀ òfurufú Etihad àti ti Emirates láti bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́yẹ òsọ́kà wá sí orílẹ̀-èdè Nàìjíríà. Nínú àsọyépọ̀ wọn náà ni wọ́n ti jọ sọ̀rọ̀ lórí bí orílẹ̀-èdè náà yóò ṣe kó owó tùlùtùlù wá sí orílẹ̀-èdè Nàìjíríà láti wá dá sí ìdàgbàsókè ẹ̀ka lóníranran bíi ẹ̀ka ètò ọ̀gbìn, ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú àtẹ̀jáde kan tí olùbádámọ̀ràn pàtàkì fún ààrẹ lórí ìkéde àti ìbánisọ̀rọ̀ Àjòrè Ngelale fi léde lọ́jọ́ Ajé yìí kan náà, èyí tó tẹ Aláròyé lọ́wọ́, ni wọ́n ti fìdí àwọn ọ̀rọ̀ ọ̀hún múlẹ̀. Ọkùnrin náà sọ báyìí pé gẹ́gẹ́ bí olórí orílẹ̀-èdè méjèèjì ti ṣe fẹnu kò báyìí, iléeṣẹ́ ọkọ̀ òfurufú Etihad àti ti Emirates yóò máa ṣiṣẹ́ wọ ilẹ̀ méjèèjì láì ní í ṣe pé ìjọba orílẹ̀-èdè wa Nàìjíríà yóò san owó kankan fún ìgbésẹ̀ tuntun ọ̀hún. Pẹ̀lú bí àwọn ààrẹ orílẹ̀-èdè méjèèjì yìí ṣe ṣèpàdé àti bí ààrẹ orílẹ̀-èdè tiwa Bọ́lá Ahmed ṣe ní lérò láti mú ìdàgbàsókè bá ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí, èyí tó jẹ́ kó kọ ìwé àjọṣe okòwò sáwọn ìjọba orílẹ̀-èdè United Arab Emirates tí àwọn méjèèjì sì ti jọ fọwọ́ sí ìwé àdéhùn ìdókòwò tí yóò jẹ́ ọ̀pọ̀lọpọ̀ olówó dọ́là ilẹ̀ òkèrè fún ìdàgbàsókè oríṣiríṣi ẹ̀ka lórílẹ̀-èdè yìí, nǹkan yóò yí padà sí dáadáa. Bákan náà ni àwọn aláṣẹ méjèèjì ti tún fẹnu kò sí ọ̀nà pàṣípààrọ̀ owó Dubai àti ti Nàìjíríà tí wọn yóò sì kéde rẹ̀ láìpẹ́ jọjọ. Ngelale kádìí ọ̀rọ̀ rẹ̀ pé Tinubu fi ìdùnnú rẹ̀ hàn sí àjọṣepọ̀ tó lọ́rìn tí yóò tún bẹ̀rẹ̀ lákọ̀tun láàrin àwọn orílẹ̀-èdè méjèèjì. Jamiu Àbáyọ̀mí ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.